àṣé lóòótọ́ ni pé owó tọkùnrin àtobìnrin bá ń ṣe tọmọ bá ti ráríwọ́ ó ti kú olówó àlè. Ìròyìn ayọ̀ lílé tó wọlé tọ̀ wá gbogbo yín lẹ́mọ̀ òṣèré orí ìtàgé ilẹ̀wẹ̀yìn Bíọ́lá Adébáyọ̀ eléyìí tó fi síkànnì ayélujára ń jò ní gbogbo ẹ̀ náà ní yànnàná fún yín o ẹ má lọ ibì kankan o tó fi síkànnì ayélujára pé ìgbéyàwó òun ó ti forí sánpọ́n pẹ̀lú ọkọ òun. Ẹjọ́ èèyàn lèmi náà ń keep tara mi síta. The other one that I said about my marriage, I just don't want people to say my story for me. That was why I came out to say, and that is my style. I will come out to say. Ìgbà wo ló ṣègbéyàwó? Bó o ló ti jẹ́ pé ó sọ pé ìgbéyàwó òun forí sánpọ́n àti pé sí lóòótọ́ ni òun àtọkọ rẹ̀ ti padà sọ́dọ̀ ara wọn báyìí àbí wọn ò tí ì padà. Gbogbo ẹ̀ pátápátá ẹ̀jẹ̀ ènìyàn náà fún yín kó yé yín yéké mo ń padà bọ̀. Àrẹwà òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó rẹwà dáadáa nìyẹn Bíọ́lá Adébáyọ̀ ó sì gbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ yìí Olúwaṣèyí Akérèdé eyín lóṣù kẹrin ọdún 2021 ẹ máa bá mi ká lọ o ṣé wọ́n ti padà sọ́dọ̀ ara wọn àbí wọn ò tí ì padà. Ìgbà tó di June 2025 Bíọ́lá Adébáyọ̀ ó bọ́ síkànnì ayélujára ó sọ nǹkan kan síkànnì ayélujára ń fi hàn yín nísìn òun ló wá jẹ́ ká mọ̀ n tó kọ síkànnì ayélujára ló já mọ̀ pé àwọn olólùfẹ́ méjèèjì yìí wọ́n ti fira wọn lẹ̀ láti bí ọdún kan èèyàn lọ́ọ̀dì 2024 ṣùgbọ́n àwọn méjèèjì ò sọ nǹkan kan ìgbà tó wá di ọjọ́ ìbí ọkọ rẹ̀ èèyàn Olúwaṣèyí Akérèdé ló wá fi announcement síkànnì ayélujára ló wá já mọ̀ pé wọ́n ti kọra wọn lẹ̀ látọdún 2024 kí ló sọ ń gbà náà ẹ má lọ kankan ẹ jẹ́ n sáré kà fún yín ìnígbà yín lákòókò pọ̀ ká tó wá wò pé ṣé lóòótọ́ ni wọ́n ti padà ìròyìn ayọ̀ lélẹ́yìí mò ń bọ̀ ẹ jẹ́ kan tó kọ lọ́dún 2025. ó bọ́ síkànnì ayélujára rẹ̀ tó jẹ́ wípé bá a ṣe ń sọ̀rọ̀ igan ó ti delete post òun ẹ jẹ́ n sáré kan tó kàn ń gbà náà èyí lọ́dún 2025 ní June ló kọ́. My husband and I have been separated since April last year. Ó lé mi àtọkọ mi àti pín gàrí láti April last year tí ń rí fàásì ní 2024 torí pé 2025 lọ́kọ̀ kí ní ẹ̀ ti mọ̀ pé 2026 la wà. But we have decided to mutually and peacefully co-parent our dear son. Ẹ mọ̀ pé àwọn méjèèjì bímọ ọkùnrin ẹyọ kan fúnra wọn kó tó di pé pẹ́ǹtùká ṣẹlẹ̀ láàrin wọn. Ó ní àtijọ́ gbà kájọ máa tọ́jú ọmọ wa àwa méjèèjì yóò mọ̀ sí responsibility ẹ̀ èmi náà mọ̀ sí ojúṣe tèmi náà. Who means everything to us ó lọ́mọ yìí ó ní gbogbo nǹkan ló jẹ́ sí wa. To everyone that feels disappointed ẹ̀yin náà mọ̀ pé ńgbà tó sọ nígbà náà àwọn fáǹsì rẹ̀ látàrí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé táwọn ènìyàn fẹ́ràn jù Bíọ́lá Adébáyọ̀ wà ń bẹ̀ kódà èmi gan gba tóbìnrin yìí kádùjọ tẹ̀gẹ̀ kú ń bẹ àwọn ènìyàn fẹ́ràn rẹ̀ ó ní ó wá sọ pé gbogbo àwọn tó bá jẹ́ wípé ilé ìbínú ó lóun bẹ̀ wọ́n kí wọ́n má bínú I am sincerely sorry ó lóun bẹ̀ gbogbo wọn kí wọ́n má bínú tóró lọ́mọ tí ó rí ẹni ó bá wọ bàtà lọ́mọ bíi bàtà tí ń ta lẹ́sẹ̀ òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ I wish it worked ó lé mi náà ta ni ó lọ́ọ́lé ọkọ tí ó sọ pé òun ò fẹ́ dúró ti ẹrù òun kó sí ó lé mi náà wò pé kígbéyàwó náà kó kí n lè dúró bẹ̀ bọ̀ it's better to stay alive to tell the story. Ó ní gba mo rò dáadáa ọmọ yẹ kéèyàn dúró sí ìyá ọmọ rẹ̀ kọ́ mọ̀ wò pé mo fẹ́ kí n mọ̀ forítì kó rí ọmọ wà lọ padà pa kéèyàn ọmọ lọ bá lọ. Please keep us in your prayers. While I go about making other people happy in the day ó ní bí mo ṣe ń lọ káàkiri láti lè jẹ́ pé kí n máa múnú àwọn èèyàn dùn my pillow is wretched ó ní ibi tèmi gan tí ibùsùn mi nǹkan mọ̀ ṣe
with my own tears. Ó ní ìgbà tí mo sunkún ṣùbùṣù mi gan ẹkún mi ó ti jẹ́ kó láàyè. Almost every night for the past 14 months. Ó ní tí túmọ̀ sí pé ìgbéyàwó náà kò tẹ́ lọ́rùn, ẹkún ní fi ń sùn lálaalẹ́. Ó ní but I gain strength from Christ who loved me entirely and gave himself for me. Ó ní ṣùgbọ́n Jésù ó tó fún mi. Lẹ́nu ìfẹ́ gbà yín lákòókò pọ̀. Ní tó ṣẹlẹ̀ ńgbà náà nù ọdún mẹ́ta nígbéyàwó náà wọ́n padà. Ṣùgbọ́n ìròyìn tí mo wá ní ó ń tàn káàkiri níkànnì ayélujára ni pé Bíọ́lá Adébáyọ̀ òun àti ọkọ rẹ̀ Olúwaṣèyí pé wọ́n ti padà. Àwọn ìròyìn wo ló ti gbé àti pé sóòótọ́ ni tó pé Bíọ́lá Adébáyọ̀ gangan ò tí ì wá síkànnì ayélujára rẹ̀ kó wá fẹnu ara ẹ̀ sọ gangan pé sóòótọ́ ni àbírọ́ ni. Blogger tó kọ́kọ́ jẹ́ àmọ́ léyìí ó ní Fọlákẹ́ Flaky Faj èèyàn lórí ìkànnì ayélujára Facebook tí oríṣiríṣi àwọn blogger náà dẹ̀ tún ti ń gbé síkànnì ayélujára. Ẹ wo tí blogger yìí sọ, òun náà sọ pé ibi tóun ti rí ṣọ́ọ̀ṣì òun ni Fọlákẹ́ Flaky Faj. Ó ní anything that involve husband and wife I will never put mouth or analyse again. Mo ti kọ́gbọ́n na reunion season we dey kò ní kálukú padà sọ́dọ̀ àjẹkù ẹ̀. Nobody go anywhere. Bíọ́lá Adébáyọ̀ and Obi. Ṣé bí mo ṣe ń bọ́ síkànnì ayélujára kọ̀ọ̀kan ni mo sá ń bọ́, mo ti lọ orí péèjì Bíọ́lá Adébáyọ̀ pé kí n lè mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ pé ǹjẹ́ ní Bíọ́lá Adébáyọ̀ gangan ti fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ pé lóòótọ́ lóhun àtọkọrin ohun òyìn Olúwaṣèyí làwọn ti padà kò tí ì sọ nǹkan kan lórí ẹ̀. Ká jọ mọ́ yan ká mọ́ clear ẹ̀ ká mọ́ yan. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn bloggers ni wọ́n ti ń gbé káàkiri pé àwọn méjèèjì ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ ni torí pé ẹ mọ̀ pé bá a bá ṣe ń sọ ìròyìn kinní náà ká tún mọ́ mú ti dídá náà wá ti bí tiré ládàlẹ́ ayé ṣùgbọ́n ire ni ó mọ̀ kàn wá. A sì máa ń fẹ́ gbádùn irú àwọn ìròyìn báyìí torí pé ìròyìn tí máa bí èṣù nú gan ni kó jẹ́ pé ọkọ àtìyàwó tí wọ́n ti jà tẹ́lẹ̀ kí wọ́n padà sọ́dọ̀ ara wọn. Ẹ ṣíà fídíò yìí ṣẹ́rí kété tí Bíọ́lá Adébáyọ̀ gangan bá ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀ pé lóòótọ́ torí pé àwa náà ń gbà ládùúgbò àkọ́jẹ́ pé òótọ́ ni. Kété tó bá ti sọ nǹkan kan síkànnì ayélujára àwa lákọ̀ọ́kọ́ jẹ́ ni alákọ̀ọ́kọ́ tí ó wà fún yín bí ṣe ń lọ torí pé Bíọ́lá Adébáyọ̀ jẹ́ nìkan táwọn ènìyàn nífẹ̀ẹ́ sí tí wọ́n dẹ̀ gbé òṣùbà káre fún nínú indọ́sírì. Ó dá ó ṣàwọn ènìyàn léèmọ̀ ó ṣàwọn èèyàn ní kàyéfì nígbà tí irú Bíọ́lá Adébáyọ̀ bá sọ wípé àgbéyàwó òun kúrò ń bẹ. Àwọn ènìyàn ń wò pé ẹni tó jẹ́ pé tá a bá bomi sí lẹ́nu ibẹ̀ lèyàn ọba gẹ́gẹ́ bí ojú rẹ̀ ṣe rí ni o ṣe mọ̀ yí pé mo sọ lẹ́ẹ̀kan mo lẹ́ni ẹ bá wọ bàtà ní ọmọ bíi bàtà tí ń ta òun ṣùgbọ́n Bíọ́lá Adébáyọ̀ gangan sọ pàtó tó fi kú ilé ọkọ̀ ń gbà náà ṣùgbọ́n tó wáyé pé lóòótọ́ ló ti padà sọ́dọ̀ ọkọ̀ adúpẹ́ abáyọ̀ àbá àdúpẹ́ torí pé orí ńlá ni ẹni ọ̀bá lọ́kọ ńlé ní ọmọ ìwúlò ọkọ bákan náà ẹni ọ̀bá láya ńlé ní ọmọ ìwúlò aya. Ìgbà tó bá ń fi kíní ọmọkùnrin rẹ tó fi ń ro kà tó fi ń ro àmàlà tó fi ń dáná bákan náà obìnrin ń kọ́ ìgbà ó bá dọwọ́ alẹ́ tó fẹ́ ká mọ́kọ rẹ tó wá jẹ́ pé pílò ló ń ká mọ́ òun kálukú ló ní ìwúlò tiẹ̀ láàyè ara wọn. Tá a bá sọ pé ọkùnrin burú ọkùnrin náà ní ìwúlò tiẹ̀ o bákan náà tá a bá lóbìnrin lè sùn obìnrin náà ní ìwúlò tiẹ̀.